lórí ọ̀rọ̀ àwọn ọmọ tán lọ jí gbé ní Ọ̀yọ́. Ẹ̀yin tèmi ọ̀rọ̀ ti dójú ẹ̀ fáwọn ajínigbé ọ̀hún o. Ẹ̀yin tèmi ẹ bá mi share fídíò yìí dáadáa. Olóyè Sunday Igboho ti sọ̀rọ̀ lélẹ̀ tá sì lọ gbọ́ fúnra lára wa. A ti sọ̀rọ̀ àǹdí gbogbo wọn kò dẹ̀ sí ọ̀nà àbáyọ fún kankan nínú àwọn bandit yìí láti escape mọ́ àfi tán bá disappear níbi tán wà yìí. Drone wa ti rí wọn níbi tán wà a dẹ̀ ti yí wọn po. Ẹ̀yin tèmi ẹ máa lọ rí fídíò yẹn tẹ́ ẹ bá rí àwọn ọmọ yẹn bọ́ ṣe ń ṣe ríndìnríndìn ó gba ẹnu tán o. Ẹ bá mi share fídíò yẹn dáadáa. Ẹ bá mi share rẹ̀ dáadáa. Ọmọ ológo yìí ò ní dẹni àgbégbìn ẹ ní kó sọ́wọ́ ẹ̀ ní kó sọ́wọ́ ajínigbé. Ẹ bá mi share rẹ̀ kó lọ widely. Ẹ dẹ̀ farabalẹ̀ wo fídíò yìí dé parí kó lè bá yé yín ni o. Olóyè Sunday Igboho ipa takuntakun náà sà nínú igbó yẹn àti àwọn àtàwọn ìrú ẹkùn. Eléyìí tó lóyè Sunday Igboho kó jọ ẹ̀yin tèmi ó ti gba ẹnu tán fáwọn bandit yẹn o. Torí kí ni arọ ni òwálé olúkò yóò sinmi ogun ó ń làwọn olóyè Sunday Igboho fọ̀rọ̀ yẹn ṣe o. Tàwọn ọmọ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin tèmi wọ́n ti yabọ inú igbó yẹn wọ́n dẹ̀ sọ pé wọ́n ti sọ̀ráǹdì wọn. Wọ́n ti rí àrídájú pé wọ́n wà nínú igbó Old Ọ̀yọ́ National Park àfi tán bá disappear níbi tán wà yìí lọ́wọ́ àwọn ò ní tẹ̀ wọ́n. Wọ́n náà san ránsọ̀mù kankan mọ́ kò sí ránsọ̀mù kankan fáwọn bandit yìí mọ́ ẹ̀yin tèmi ó ti gba ẹnu tán. Ẹ̀yin sáà wọ́n bá mi share fídíò yẹn dáadáa ẹ mọ̀ pé máa analyze fídíò yẹn fún yín. Tí kìíní yóò dẹ̀ yé yín dáadáa mí ní jákèjì yín ó di gbogbo tó bá ń ṣẹlẹ̀ nínú igbó yẹn gbogbo pátákótákún tó lóyè Sunday Igboho àtàwọn ìrú ẹkùn. Pẹ̀lú àwọn Nigeria Army àtàwọn ọmọ iléeṣẹ́ ológun míì tó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho láti wọnú igbó yẹn láti fún àwọn pípù yìí ní àkàmọ́ ẹ̀yin tèmi ìlú wa ṣẹlẹ̀. Ká tó lọ wo fídíò àwọn ọmọ yẹn àwọn ọmọ ọdún kan ọmọ ọdún méje ọmọ ọdún kan àbọ̀ tán sọ pé wọ́n rí nínú igbó wọ́n ṣe ríndìnríndìn tán ti sọ àwọn ọmọ ọlọ́mọ di bálabàla. Ẹ jẹ́ àjọ lọ gbọ́rọ̀ lẹ́nu ẹni tọ́rọ̀ kan gbogbo àlàyé tí olóyè Sunday Igboho ṣe ẹ jẹ́ àjọ lọ farabalẹ̀ gbọ́. Bí ṣe bẹ́ẹ̀ bí ọ̀bẹ ṣe kún kí wọ́n farabalẹ̀ yànnà náà fún yín fáfàní ẹ̀yin tẹ́ bá miss out story yẹn. Ẹ bá wa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láàrin ìṣẹ́jú kan ẹ jẹ́ kí n sáré summarize ẹ̀ fún yín kó lè bá yé yín dáadáa. Ẹ rántí olóyè Sunday Igboho ṣe gbàlú Igboho lọ. Yẹn lẹ́yìn ìgbà táwọn ajínigbé kan ya wọ ìlú Igboho tán gbé olóyún tán kó àwọn kan pẹ̀lú wọn. Ẹ rántí bọ́n ṣe béèrè fún 300 million at the end of the day ńgbà tán rówó yẹn raise wọ́n tún wá bá wọn beat ẹ̀ dáǹsì 150 million. Àwọn family àtàwọn ìlú wọ́n contribute àwọn owó kan jọ wọ́n gbé ránṣẹ́ sáwọn bandit yẹn nígbà tán dọ̀dọ̀ wọn wọ́n pa ẹni tó gbé ransom wá wọ́n pa olóyún yẹn wọ́n wá fi ẹnìkan lẹ̀ nínú wọn pé kó lọ jíṣẹ́ fún wọn pé àwọn ti pa àwọn tán rán wá o. Kí ló wá le tó bẹ́ẹ̀ báwo làwọn pípù yìí ṣe yọ̀dájú tó bá yẹn information tó kàn wá lára ó ṣàlàyé fún àwọn jẹ́ kó yé wa pé àwọn bandit yẹn ní iye táwọn jọ agree sí kọ́ làwọn pípù yẹn gbé wá tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ńkọ́ ló wá sọ pé kẹ́ ẹ pa ẹni tó ní oyún sínú wọn láàánú kankan lójú wọn dájú. Wọ́n burú kò kí ṣerú àwọn èèyàn yẹn ló yẹ kí ìjọba mọ̀ fún ní amnesty wọ́n burú wọn dájú ìkàmpẹ́ nínú ọ̀pọ̀lọpọ̀ wọn. Wọ́n ti ẹ̀rọ pé lè lóyún sínú hàn wò bóyá bèjì ló wà nínú ẹ̀ bóyá ẹyọ kan ni kò sí tó kàn wọ́n waste woman yẹn dànù. Kò wá kí ṣe woman yẹn nìkan ẹni tó tún gbó wá fún wọn tún pa dànù. Kí n má fọ̀rọ̀ yẹn gùn ìròyìn yẹn kàn káàkiri ìlú Igboho ẹ̀yin tèmi ó ní agbára o wọ́n mọ̀ ọ̀nà àwọn yẹn lọ́wọ́. Ó làwọn bandit yẹn tún ya wọlé wọ́n tún wá gbé olóyún míì wọ́n tún wá kó àwọn míì pẹ̀lú wọn. Ìgbà tó tún pé wọ́n tún béèrè fún another 300 million owó tẹ̀ meet up lákọ̀ọ́kọ́ ẹ padà wá san lẹ́kùnrẹ́rẹ́ lẹ́lẹ́kejì. Eléyìí ló wá mú kí kábíyèsí ìlú Igboho kán wá pé olóyè Sunday Igboho pé àbò láti wá ṣe báyìí àwọn bandit ti ya wọ̀lú rẹ o. Wọ́n ti pa olóyún àkọ́kọ́ wọ́n dẹ̀ tó ti wá gbé olóyún míì wọ́n tún béèrè fún extra kódà ẹni tó gbówó lọ lákọ̀ọ́kọ́ wọ́n pa pẹ̀lú olóyún àkọ́kọ́ báwo làwọn ó tún ṣe wá owó yẹn. Káwọn ṣe wà aṣọ pé tẹ́lómi bá tún gbówó ìlọ wọn tún ní pa ẹnìyẹn náà kán tún pa olóyún yẹn pẹ̀lú rẹ̀. Ó ní kábíyèsí ṣe wá ra wẹ́ẹ̀bẹ̀ sí olóyè Sunday Igboho pé Igboho wá o bó ló ṣe ṣàánú wa bó ló ṣe ràn wá lọ́wọ́. Olóyè Sunday Igboho gbéra pa ó dìlú Igboho gbogbo wa náà la rántí bí sinẹ́rù yẹn sí lọ. Wọ́n ní ẹ bá mi pé gbogbo àwọn sẹ́ríkì Fúlàní tó wà nílùú Igboho wọ́n pe gbogbo wọn jọ ń tòótọ́. Olóyè Sunday Igboho wá fún wọn ní 2 hours ultimatum pé mo fún yín ní 2 hours táwọn pípù yìí tán bá release àwọn èèyàn wa. Ẹ rí pípù mi mo fún yín ní wákàtí méjì péré ó yá tètè lọ wá bẹ́ẹ̀ ṣe ṣe. Bóyá ẹ̀yin lẹ́ contribute owó yẹn ni o bóyá ẹ̀yin lẹ́ lọ́mọ bẹ́ẹ̀ ṣe lọ release wọn ni o. Ẹ make sure pé wọ́n release àwọn èèyàn wa lẹ́yìn 2 hours ultimatum yẹn. Wọ́n pe olóyè Sunday Igboho nítòótọ́ wọ́n máa release àwọn kan ṣùgbọ́n wọ́n release àwọn kan. Eléyìí ló wá gbé olóyè Sunday Igboho wọnú igbó ní Igboho lọ. Wọ́n dé gbogbo àwọn ga Fúlàní tó wà nílùú Igboho jáde sí gangan dé gbogbo àwọn agbègbè tó wà ní ìlú Igboho gbogbo onúgbó yẹn pátá náà SARS. Ṣùgbọ́n àwọn tán wá wọn bá wọn pàdé nínú gbogbo yẹn eléyìí ló wá sún wọn padà wá sí Old Ọ̀yọ́ National Park nínú igbó tán kó àwọn ọmọ tán lọ jí kó ní àkùrù ẹ̀sìn ilé wọ̀. Bẹ́ẹ̀ bá dẹ̀ gbàgbé ẹ máa rántí pé on 15 of May òun làwọn bandit kan ya wọ orílẹ̀ local government Baptist Community High School àhòrò ẹ̀sẹ̀lẹ̀ wọ́n kó àwọn student tó wà ń bẹ̀ wọ́n kó àwọn teacher. Ẹ rántí bọ́n ṣe bẹ́ Mr. Emo Oyedokun mathematics teacher school yẹn ẹ rántí bọ́n ṣe bẹ́ máa yẹn lórí tán dẹ̀ fi fọ́nrán rẹ̀ sórí social media. Èyí tó wá gbaná jẹ lórí social media everybody bẹ̀rẹ̀ sí ní gbà bí ẹni gbàgbọ́ tí ẹ̀yin tèmi ó ní agbára o. Ó wá mú kólóyè Sunday Igboho bẹ̀rẹ̀ sí ní máa béèrè fún approval lọ́wọ́ state government Ọ̀yọ́ pé ẹ fún mi ní approval ẹ jẹ́ kí n lọ kojú àwọn people yìí máa gbà àwọn ọmọ yẹn wá. Lágbára Ọlọ́run ọwọ́ dẹ̀ tẹ àwọn bandits. Ṣùgbọ́n kàkà kí state government Ọ̀yọ́ fún wọn ní approval sí náà sọ pé ẹ má worry we are under control everything is still under control. Eléyìí tó wá mú kí gbogbo èèyàn máa sọ pé ó ti yé wa àwọn ti bẹ̀rẹ̀ sí ní máa fi kíní play politics. Ẹ bá dẹ̀ gbàgbé ẹ máa rántí pé Sisi Alágbo náà bẹ̀rẹ̀ sí ní béèrè fún approval governor Ṣèyí Mákindé láti officially invite Harrison wá sí Ọ̀yọ́ state láti bá wọn mójútó gbogbo àwọn kíní yẹn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé Harrison náà máa ń ṣe apá takuntakun láti make sure kó rẹ́yìn àwọn bandits àwọn kidnappers ìyẹn ní àwọn agbègbè tán bá ti officially invite. Ṣùgbọ́n kàkà kí state government Ọ̀yọ́ approve àwọn tó yẹ kán approve wọn dá wa lóhùn sí náà sọ pé everything is still under control. Tọ́rọ̀ yẹn fi lé ní oṣù kan wọn àmọ́ ṣe nǹkan kan sí náà sọ pé ẹ má wọrí ẹ fọkàn balẹ̀. Ṣùgbọ́n nígbà tí wàhálà àti Igboho wá ṣẹlẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní ìlú Igboho ìlú olóyè Sunday Igboho gangan. Eléyìí ni ò wá mú kólóyè Sunday Igboho dúró mọ́ wípé àti pé state government fún alápúrúfà àti pé wọn approve nǹkan kan èmi
nílò láti wọnú igbó yìí nítorí pé kíni ọ̀rọ̀ yìí ti wá kàn mí ju bó ṣe yẹ lọ. eléyìí ló wá gbé olóyè Sunday Igboho wọnú Old Ọ̀yọ́ National Park yẹn. nítorí tẹ bá wo sàkúnú igbó yẹn dáadáa ẹ máa rí pé bó ṣe kan ìlú Ìgbòho ló kan ìlú Ìgàngán ló kan Ọ̀yọ́ ló kan Ògbómọ̀ṣọ́ ó dẹ̀ lọ sú abẹ́ ni. àwọn tán lọ sọsẹ́ ní Ọ̀yọ́ ó possible kó jẹ́ pé àwọn náà padà wá sọsẹ́ ní ìlú Ìgbòho. bẹ́ẹ̀ lè má já wọn kó jẹ́ pé inú ibì kan náà lọ́pọ̀lọpọ̀ wọn ń lò. eléyìí ló wá gbé olóyè Sunday Igboho wọnú Old Ọ̀yọ́ National Park yẹn ẹ̀yìn tèmi ó ní agbára o. nígbà tí àwọn bandit àti olóyè Sunday Igboho àti àwọn ìlú ẹkùn tán kojú ara wọn wọ́n fọ́n ìbọn síra wọn lára gidigidi. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú ẹkùn eléyìí tó tẹ̀lé olóyè Sunday Igboho lọ ìbọn bá ọ̀pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n àwọlé. ẹ bá dẹ̀ rántí ẹ máa rí pé àwọn ọlọ́pàá kan tẹ̀lé olóyè Sunday Igboho lọ ìbọn bá ọ̀pọ̀lọpọ̀ wọn ìbọn dẹ̀ penetrate wọlé. ṣùgbọ́n lọ́n ti folóyè Sunday Igboho ṣe gàrí tíra gbogbo wọn bí ìbọn ṣe wọlé sí àwọn kan lára olóyè Sunday Igboho ti tètè pe àwọn ọ̀tá yẹn jáde. ó dẹ̀ tètè gbé wọn ránṣẹ́ sí hospital níbi tán ti ń treat gbogbo wọn lọ ẹ̀yin tèmi ó ní agbára o. gbogbo ẹ̀yin tẹ́ wá sọ pé fíìmù lólóyè Sunday Igboho ń ṣe. ilẹ̀ Yorùbá yóò bí gbogbo yín ilẹ̀ Yorùbá yóò bí yín léèrè. ẹ̀yin náà wá lè kọjá lọ sínú igbó yẹn Old Ọ̀yọ́ National Park kẹ́ lọ ya fíìmù tiyín kẹ́ lọ ṣe skit tiyín. bá dẹ̀ jẹ́ pé long video lẹ fẹ́ ṣe ẹ̀yin náà lè kọjá lọ sí Old Ọ̀yọ́ National Park kẹ́ lọ ṣe fídíò tiyín bẹ́ẹ̀. ṣùgbọ́n tẹ́mi mọ̀ dájú ni pé Ọlọ́run ó bí gbogbo yín orí olóyè Sunday Igboho yóò bí yín léèrè. kí n sáà má fọ̀rọ̀ yẹn gùn kí n má gbà kókó wa. ìjà ọjọ́ yẹn ó lead sí eléyìí tó mú kí olóyè Sunday Igboho mú àwọn kan mọ́lẹ̀ nínú àwọn Fúlàní yẹn olórí burúkú tẹ̀ ń wò wájú mi ara àwọn tán mú mọ́lẹ̀ ni. AK-47 ló wà níwájú olórí burúkú tẹ̀ ń wò yìí àti ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olóyè Sunday Igboho sàárí àwọn kan mú mọ́lẹ̀. àwọn kan gbé ọta àbọn sálọ àwọn kan gbé ọta àbọn rìn. eléyìí tó wá mú káwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà kan join olóyè Sunday Igboho nínú igbó yẹn. olóyè Sunday Igboho wá fọ̀rọ̀ síta láìpẹ́ true bàbá mi eléyìí tó sọ pé àwọn pé wọn ẹ̀yin tèmi ó ní agbára o. wọ́n ní olóyè Sunday Igboho jẹ́ kó yé àwọn pé àwọn ti sọ̀rọ̀ àdì gbogbo àwọn pípín yẹn. ibi tí àwọn tán yìnbọn mọ́ àwọn tán gbé ọta àbọn wọn rìn àti àwọn tó jáde nínú igbó yẹn táìdì ibi tán ti jáde sáìdì ibi tán ti kófìrí pé àwọn ọmọ tán lọ jí kó ní àhòrò ẹ̀sìn èlé wọlé sí. gángan bẹ́ẹ̀ gángan wọ́n ti sọ̀rọ̀ àdì ibẹ̀ débi pé àfi tán bá disappear kúrò ńbẹ̀ yẹn ó nìkan náà fi lè escape wàhálà yìí. ọwọ́ máa tẹ̀ wọ́n àwọn sì ń kó àwọn ọmọ yẹn bọ̀ láìpẹ́ ní ayọ̀ àti àlàáfíà làwọn ó dẹ̀ kó àwọn ọmọ yẹn bá wà. a ti rí fídíò yẹn o a sì ti mọ̀ gangan bí tán wà lélẹ̀ tá a sì jọ lọ wò lẹ́yìn ìgbà tá a bá gbọ́rọ̀ lẹ́nu bàbá mi tán. ẹ jẹ́ kí n gbà wá lákòókò ẹ já kọjá lọ sórí ọ̀rọ̀ bàbá mi. ẹ bá sì gbàgbé ẹ máa rántí pé nígbà tí confusions àwọn ìwo ló mú àwọn kidnapper ó lọ kidnap family Pẹ̀nkẹ̀lẹ̀ Mercy. nígbà tí confusions yẹn rampant lórí social media bàbá mi náà ló pe olóyè Sunday Igboho tán dẹ̀ fún wa ní report tán bá bọ̀. this time around wọ́n á sọ pé olóyè Sunday Igboho bá wọn sọ̀rọ̀. báwo ni gbogbo ọ̀rọ̀ ń ṣe jẹ́ ẹ jájọ lọ gbọ́ lẹ́nu wọn báyìí mò ń padà bọ̀ ẹ̀yẹn farabalẹ̀ wo fídíò yìí dé parí kó lè bá yín ni o nítorí mo fẹ́ highlight gbogbo kìnìún yẹn fún àti kìnìún yóò dẹ̀ yín dáadáa. kí n tó lọ sí gbogbo bẹ̀ yẹn ẹ já lọ báyìí náà padà bọ̀. ọ̀rọ̀ Sunday Igboho tọ́wọ́nú gbókìlẹ̀ yìí gbọ́n pa ẹ̀ alálejò àgbà nǹkan gbé nǹkan hánu lára àwọn ọmọọṣẹ́ ẹ̀ nígbà tí nǹkan faná sójú ìmọ̀ ta báwọn kan o nínú igbó alágbèrè tó bá gbé tó bá yè ẹjẹ́ kí ẹgbẹ́ ẹ ṣeun. Yorùbá bí n bá ń bọ̀ ǹjọ́ mi bọ́yá ìbò ni wọ́n wà ìní wá Fúlàní òun sì ní wá Láwùsá sì ní wá Yíbò ìbò ni ń wà. èèyàn jáde ọ̀fẹ̀mí ẹ̀ wéwu lọ kó àwọn èèyàn lọ́nú igbó ó sì ń wá àwọn ọmọ tí wọ́n sọnù yìí àwọn ọmọ tí wọ́n jí gbé yìí àtàwọn olùkọ́ wọn wípé kọ́lọ̀ jàjàngbara kọ́ gbà wọ́n wá ayé sì tún yí mọ́ nǹkan míì. wọ́n ní tíátà ní ṣe pé ń ṣe fíìmù nínú igbó ni ọkàn wọn wá inú igbó ṣúrúṣú kan ládùúgbò ní bá ń dẹmọ ń bẹ̀ inú igbó tí wọ́n fi dúróònù gbé tá à ń wo gbogbo inú igbó agejù ilẹ̀ yìí ń pè ní tíátà bọ́ọ̀mù èké bá débi ẹ̀rù ọ̀bà. wọ́n ní tíátà ní ṣe kọ́ńtẹ́ǹtì ni advice tí màá fún ẹ̀yin èèyàn rẹ o pàápàá jùlọ ẹ̀yin tí ẹ̀ ń fẹnu àbùkù kan Sunday Igboho ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run a máa rí bẹ́ẹ̀ bẹ́gbẹ́ ọ̀rọ̀ Nàìjíríà yìí dàbí ẹgbẹ́ òṣèlú ni bẹ́gbẹ́ kan bá ti ń rọ́wọ́ mú ẹgbẹ́ kò fi lẹ̀ mọ́ wọ́n lẹ̀ nǹkan kan mọ́ kí lọ́wọ́ àti inú gbogbo adúdú owó bọ́yọ̀ la títì ní àbóṣe nǹkan kan èmi kì í ṣe ẹni tí máa criticize èèyàn tí máa desin gọ́ọ̀mù mọ́ ojú o ní téèyàn bá ṣe tó bá dáa èmi ò rí kọ́ dáa o. tí Bọ́lá Tinubu bá parí ọdún 4 àkọ́kọ́ tí a bá gbé òṣùwọ̀n tí a bá gbé nǹkan tó ṣe lórí òṣùwọ̀n construction tó ṣe tá a bá gbé lórí òṣùwọ̀n láti gba wọn ti dá Nàìjíríà lẹ̀ ìjọba ò ṣerú ẹ̀ rí o. èló Bọ́lá Ahmed Tinubu ti ná sórí iná táǹkùn láyé Ọbásanjọ́ $60 billion ní o kìí ṣe náírà o. èlá fi jógẹ̀lẹ̀dẹ́ tá a fẹ́ ra oògùn ṣùgbọ́n Ọbásanjọ́ òun ṣe security jọ́nà ibi tí nǹkan fi yàtọ̀ fún nǹkan nu bàbá ń kí bàbá Ọbásanjọ́ lórí ọ̀rọ̀ security tí wọ́n bá láwọn kan gbóná àrírú wọn rí yọ̀wọ́nú gbótọ̀ wọn lọ a lè rírú ẹ̀ mọ́ nínú security lẹ́yìn ìgbà tó kù ńbẹ̀ ni security Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní mẹ́hẹ̀. nǹkan fẹ́ járáǹkì ìjọba Tinubu yìí ó sanwó dáadáa ó sanwó fúnjọba àbílẹ̀ ó sanwó fúnjọba àpínlẹ̀ lóòótọ́ gbogbo nǹkan wọn ṣùgbọ́n tí wọ́n ń fowó ń ṣe ó yẹ ká máa rí owó táwọn ìjọba àpínlẹ̀ sì gbà lọ́dún 3 àwọn ìjọba tó lọ́hùn láyé Buhari ọdún 8 tí Buhari lò
gbogbo owó tó san kò tó owó tí Tinubu san láàrin ọdún mẹ́ta yìí. Tinubu tó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ ti fẹ́ jálé lórí tí wọ́n ti ń yáwó sanwó oṣù àwọn òṣìṣẹ́. tọ́pọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ zero allocation ẹ lọ rèé Google rẹ̀ kẹ́kọ̀ọ́ mi lé lórí. nígbà náà wọ́n ń ṣe zero allocation ni wọ́n sọ pé ìpínlẹ̀ báyìí kò ní rówó gbà lóṣù yìí o tí wọ́n ń pè é síra wọn. pé iṣẹ́ ti ń já lọ́nu. àwa dípà ń yáwó sanwó oṣù tá à ń yáwó ṣe gbogbo nǹkan. owó wa ń sùn wàá bọ̀ díẹ̀díẹ̀. ìyẹn tó gbógun sùmọ̀mí dé yìí o. ìyẹn gbógun insecurity dé yìí o. Sunday tó gbìyànjú tó fẹ̀mí ẹ̀ lílẹ̀ tó wọnú igbó. ẹ jẹ́ kí káyìn o. àkáǹtì tí Sunday ní àkáǹtì rẹ̀ tíjọba gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀. mọ́kànlá tí ń bá ní owó tó wà nú ẹyọ kan nínú owó tí Sunday Igboho ní wà láwọn òní gbé Nàìjíríà mọ́ mọ́ fi Ọlọ́run tọ́lẹ̀ mí mi búra àdúgbò owó wọn gbẹ́sẹ̀ lẹ́nìkan bá gbẹ́sẹ̀ kó ń bẹ̀ wà lọ́fẹ̀mí rẹ̀ nílẹ̀ fóńtọ̀. owó kí ń wà tó bá sọ pé owó lè yàn wá tó èèyàn máa sọlá ni mọye mọ́tò tí wọ́n bàjẹ́ láyé ìjọba Buhari nílé Sunday Igboho ó súnmọ́ bílíọ̀nù ọkọ̀ tí wọ́n bàjẹ́ ọkọ̀ bíi mẹ́fà bíi mélòó tí wọ́n bàjẹ́ àwọn ọkọ̀ tútútútútútútú síbẹ̀síbẹ̀ náà ó tún sọ káàkiri. ó náà lè wà ní hòtẹ́ẹ̀lì kan máa jẹ tọ́kì kan máa pé àti kọ̀ǹtú àwọn ọmọ wọn ti wà ńbẹ̀. ẹ má fẹnu àbùkù kan Sunday Igboho ẹni tí ó bá lè ṣe ti ń ṣe ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ bá ti lè ṣe ti ń ṣe ẹ fi ilẹ̀ ẹ má fẹnu àbùkù kan. ọ̀rọ̀ kẹ́yìn ọmọ máa fẹnu àbùkù pàápàá jùlọ àwọn ẹgbẹ́ tó rí bí ẹgbẹ́ míì tí àwọn àti Sunday jọ ń ṣe competition. ẹ wá o ẹ jẹ́ n ṣàlàyé fún yín ní ọdún tí bàbá Ọbásanjọ́ tó ní kí wọ́n arrest ó wà lára tí járáǹkì bàbá Ọbásanjọ́ ńjọ́ náà tíjọba rẹ̀ òfin níyì ńlẹ̀ Yorùbá. Ọbásanjọ́ náà gbìyànjú ó náà ṣe gudugudu méje yàyà mẹ́fà. àwọn tí wọ́n baná jẹ́ tí wọ́n gbowó ná tí wọ́n ò ṣiṣẹ́ ná tọrọ wọn dọ̀rọ̀ EFCC tí wọ́n fi dá EFCC àti ICPC lẹ̀. àwọn náà wọ́n tún fẹ́ di president lẹ́yìn lórí tí wọ́n ní àwọn náà tún fẹ́ ṣèjọba dandandandandandan lọ́rùn àròkù sí. ẹ wá fọmọ yín kalẹ̀ wọ́n ní rárá. kò sì sí túláàsì nínú ọ̀rọ̀ Nàìjíríà. níbo lẹ ti gbọ́ rí pé wọ́n jí èèyàn gbé wọ́n wà ń gbéjọba làwọn fẹ́ bá sọ̀rọ̀ àwọn ò bá fámìlì ẹni tí wọ́n gbé sọ̀rọ̀. ẹ rí pé lẹ́yìn ó ti mọ́wọ́ òṣèlú dání. àwọn kan ní wọ́n fi ẹlikópítà kó wọn lọ sí Kaduna wọn gbàgbọ́. bálà rẹ̀ bá domi àgbọ̀n jáde ní ibi tí wọ́n wà wọn àfi kí wọ́n bá wọlé ẹ̀bẹ̀ ló kù. torí àwọn sọ́fẹ́láǹtì yípo wọ́n sì wà láàrin wọn ò lè escape ń bẹ́ o àfi tí wọ́n bá wọlẹ̀ síbi tí wọ́n wà lókù kò sọ́gbọ́n tí wọ́n lè ta sí i wọ́n mọ́nítọ̀ wọn látàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru ẹ wá kó àti gbà wọ́n lẹ̀ torí collateral damage ẹ̀mí ẹlẹ́mìí tí ń bẹ lọ́wọ́ wọn ogójì èèyàn lé tí ń bẹ ń bẹ ṣé wọ́n wàá pa wọ́n mọ́ wọn ni. ẹ má fi wá ṣòṣèlú ẹ̀yin olóṣèlú Nàìjíríà ẹ̀yin nu Ọlọ́run ṣé wọ́n bí yín dáa bẹ́ẹ̀ lásìkò ológun kẹ́ ẹ wá pé ẹ wá kó kinní kẹwàá ẹ fẹ́ bá president ológun kan sọ̀rọ̀ head of state lẹ fẹ́ bá sọ̀rọ̀ àbí solo administrator kan àbí gómìnà ológun kan kọ́nẹ́ẹ̀lì lẹ fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yin ọ̀báràlú sọ̀rọ̀ tí wọ́n bí yín dáa bẹ́ẹ̀ ẹ má fi wá kaskọ́ọ̀sì ẹ̀yin olóṣèlú lẹ̀ ń fi wá ṣòṣèlú. àwọn kan wà ẹ̀ka tí wọ́n propaganda burúkú ni wọ́n ní lọ́wọ́ nínú àwọn olóṣèlú yẹn wọ́n pín sọ́nà mẹ́ta. àwọn kan wà wọ́n níwà burúkú ẹ̀ ní rí lójú wọn ẹ̀ ní rí inú wa wọn. àwọn wọn mọ pé tí wọ́n bá gbé èèyàn tí wọ́n bá kọ́ ọmọ sùkú yóò dá gbogbo ìlú sí wàhálà. ayé ọmọ sọ pé ìjọba yìí ti sú wa o kinní kan ti ṣe o. àwọn ní propaganda náà àwọn ẹ̀ka kejì tọ́jú propaganda náà bá wọn gbé. àní wọ́n lọ ya àwọn ẹni ẹlẹ́ni àwọn sọ́jà Sudan tí wọ́n sọ̀kalẹ̀ nínú bàálù tí wọ́n gbé bọ̀kọ́rùn àwọn Sudanese tí wọ́n bọ́ọ̀dù flight wọ́n sọ̀kalẹ̀ wọ́n yà wọ́n nù bàálù wọ́n tún yà wọ́n bí wọ́n ti sọ̀kalẹ̀ pé ẹ wò àwọn bandit ẹ wò wọ́n tí wọ́n sọ̀kalẹ̀ tí wọ́n gbé bàálù. ẹ̀tọ́ bá jẹ́ literate náà tí bá ń fọ́lò rẹ̀ gbogbo tí bá ń rí lórí fóònù orí ọ̀ǹtọ̀ ń ti dàrú. àwọn ní Sudan bí wọ́n ti ń ṣe bòròdò change wọ́n máa to owó lẹ̀ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ tí wọ́n máa de owó tí wọ́n máa fi kíní dẹ owó tí wọ́n wà nílẹ̀ tí wọ́n máa fi bí wheelbarrow tí owó wọn ò ní fálù owó lè tó láti bí irú bí ìṣojú títì ìyẹn ní Sudan bí wọ́n ti ń ṣẹ́wó wọ́n tún ya fíìmù yìí wọ́n tún ní ẹ̀wò owó táwọn bandit gbà ní wọ́n lè ya nǹkan wúrúwúrú ní ìsìn kí wọ́n máa sáré ẹgbàá ẹ̀ ní mọ kí ló ṣẹlẹ̀ why àṣà ọ̀nà ọ̀ wọ́n lè rí ibi mọ́tò kan ti ń jóná ní ìsìn kí wọ́n ráwọn èèyàn kọ́pọ̀ ńbẹ̀ kí wọ́n ya fọ́tò rẹ̀ kí wọ́n mú pé Ọ̀yọ́ again Ọlọ́run yóò gbé yín láyà òkè bẹ́ẹ̀ ṣe ń tẹ́ tájẹ́ẹ̀tì yín tẹ̀ ń ní láti tẹ́ ẹ fẹ́ fi nǹkan yẹn sùn Ọlọ́run wọn dá nǹkan yẹn padà sọ́dọ̀ yìí ẹ wá ṣe gbogbo ẹ wá da gbogbo ẹ̀rú olóko lè roko olódò lè rodò ọmọ sùkúrò lè lọ iléèwé mọ́ ẹ rí i pé ńgbà tá a bá sún tá a bá kàn gírí ẹ wò ní tí ó gbẹ̀yìn ẹ kí ló wá dé. ẹ jẹ́ kí Sunday ó ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ ibi tó bá lágbára sí bọ́bá ó try ní nà ó ńgbà tí èjẹ́ pé wọ́n jọ kọ́ ọmọ pamọ́ bọ́bá rí wọn gbà gúnlọ́ọ̀kì bí ò sì rí wọn gbà ó try wọn jọ kó wọn pamọ́ kọ̀ wọ́n bí wọ́n kó wọn sí òun náà ń wá wọn ní tíátà ní kọ́ńtẹ́ǹtì èèyàn wọ́n mú àwọn èèyàn balẹ̀ lójú nínú igbó
ọ̀tá àríbi tí wọ́n ti ń yìn wọ́n bọ̀ bí wọ́n ṣe ń dè wọ́n bí ẹ̀jẹ̀ ń sàn bàlà ṣé kọ́ńtẹ́ǹtì náà nù pé kíkiní yìí ó lè rí ọyá ẹja yìnbọn mọ́ra yín lẹ́sẹ̀ àbí kó lè bá a rí ṣé kọ́ńtẹ́ǹtì náà wọ́n fi yún un ṣe odidi ẹ̀mí ẹnìkan gbẹ̀mí rẹ̀ lẹ́pẹ́ ọyẹ wá yìnbọn mọ́hún kẹ́ẹ̀fọ́ ṣe kọ́ńtẹ́ǹtì. níjọ́ tí àwọn Oòduà náà tí wọ́n ń lo dọ́là lọ́wọ́ gbogbo ń tọ́ba lòun ó di Oòduà lọ́wọ́ ńjọ́ náà àwọn OPC àti ti bàbá Fáṣẹ̀hùnì àti ti Gani Adams ní Oòduà ó tó di wípé ó tó bí oríṣi mélòó ní ìsìn ilé kan bá ń jó lọ́wọ́ panápaná ní ẹkíìpù ilé ẹ̀gbẹ́ rẹ̀ ilé tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n mọ̀ fi omi sí kí náà mọ̀ bá a débẹ̀. ọ̀rọ̀ ti Sunday bàálù tó ti fò ní tọ́lọ̀ ń bá lòun ó fi yàn nígbà tí ò ti lè kú níjọ́ táwọn DSS lọ lé ẹ̀ tí wọ́n yìnbọn ọ̀pọ̀lọpọ̀ bàtálíọ̀nù sọ́jà lórí ẹni oró kan tí wọ́n kó lọ bá. èyí ṣe pé ọ̀lágbára láti gbèjà ara rẹ̀ ó ní tọ́ bá àwọn ọmọọṣẹ́ rẹ̀ ṣẹ́ńjọ́ ẹnìkan gbọ́dọ̀ yìnbọn o ọwọ́ ọ̀yún lásán pé ó yìnbọn bí àwọn bá pọ̀ ọlọ́pàá kan lásán sọ́jà méjì ni wọ́n pa nílùú kan láyé Ọbásanjọ́ ni wọ́n lọ jẹ̀lú òun ẹ lọ gúgù rẹ̀ ẹ lọ béèrè nílẹ̀ Yíbò ni wọ́n pa sọ́jà méjì Ọbásanjọ́ ní kí ló ṣubú tẹ̀lú yìí ó sì ti di alágbádáńgbà náà lórí olóṣèlú ni wọ́n lọ jẹbẹ̀rún wọ́n fi bẹ́ẹ̀ pìtàn báyìí ni òun náà bá ṣe bí ẹlẹ́ran aráńjọ́ náà tó yìnbọn pa ò tí sọ́jà kan balẹ̀ àbọ́lọ́pàá kan bá balẹ̀. ọ̀rọ̀ Nàìjíríà kó kọ́ńtẹ́ẹ̀tì ntí kálukú bá ní ni kó gbé jáde ẹ sọ̀pọ́ọ̀tì ara yín bọ́ bá ṣe pé àwọn Gani Adams lẹ fẹ́ tẹ̀lé gúrùpù wọn tẹ̀lé wọn ẹ wo sẹ́tàwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àti tèkó ń ṣe ẹ wo iye èèyàn tí wọ́n ti rescue tí wọ́n ti gbà á lẹ̀ ní ogbó òṣèlú ni kò sí nǹkan mi kò ń fún 100% assurance pé tá a bá dìbò léni tí wọ́n kéde léni ọpẹ́ tán láàrin oṣù kan yóò tó máa ṣe wùdùwùdù lẹ́yìn ìyún ẹ̀ ní gbọ̀n kankan mọ́ lóṣèlú ń bẹ̀rù pé bá a bá ní kí wọ́n lọ gbé gbèsè ní ìsìnkú ò ní dìbò fún wa kí ni ìbò ọ̀rọ̀ sòrè sọ lásìkò òṣèlú pàápàá jùlọ lásìkò tí bò bá ń bọ̀ advice lásán ni ìyàwó Tinubu fún àwọn èèyàn wá ní ẹgbà wá o ó ti ní wọ́n máa ta kéńgbé àkà àti àgbàdo ló ní wọ́n máa sun o ní wàá lọ yẹ ẹ̀kọ́ sọ tó pé wọ́n máa so lóṣooṣù ó ní owó kéékèèké wà tíjọba lè pèsè fáwọn èèyàn tí wọ́n ó fún wọn tí ò ní jẹ́ ẹ̀yáwó tí ò ní jẹ́ owó yíyá tí wọ́n sì lè fi ṣe nǹkan kan ẹ bá mú 100,000 lọ yóò ra àgbàdo yóò yẹn lò tọ́ bẹ́ẹ̀ bá mú 200,000 lọ yóò rẹwà yóò ra epo yóò sì ra dògán yóò dín àkàrà ìbọn bá mú 100,000 lọ yóò sì pọ̀ fúnnú ẹ yóò bá ṣe kàn náà kọ́ ni ọ̀tá ìgbàgbọ́ tóbìnrin ti ń sọ̀rọ̀ ni pé ọwọ́ tó bá dilẹ̀ ìtara ìtẹ́rí tó lè gba ẹnu tán ó ní agbára ojú òkùnkùn ní tìǹ olóyè Sunday Igboho ojú ò ní tìǹ láéláé ojú ò ní tìǹ láéláé the video credit goes to bàbá mi Kọ́lá Olóòtú ọmọ àdábánijà bàbá mi ló ní fídíò yẹn àwọn náà fún wa ní feedback mo dẹ̀ rí pé ó wà very important láti update ẹ̀yin tèmi láti gbé yín débẹ̀ gangan let you understand kẹ́ tó lè mọ ntí tó ń ṣẹlẹ̀ nínú gbó Old Ọ̀yọ́ National Park ní Àhùrù Ẹ̀sìn Èlè lórí àwọn ọmọ tán lọ jí kó ní Àhùrù Ẹ̀sìn Èlè kẹ́ lè bá àwọn tó ń lọ lórí ẹ̀ ojú òní tí bàbá mi Kọ́lá Olóòtú ojú òní tí ara òní ní. ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí olóyè Sunday Igboho. olóyè Sunday Igboho nítòótọ́ làwọn kan máa sọ pé Yorùbá ò ṣe é jà fún ṣùgbọ́n mi ní parọ́ fún yín gbogbo orí àwọn tẹ́ ń jà fún kò ní jẹ́ kó wá yóò tẹ̀yìn gbogbo orí àwọn tẹ́ ń jà fún kò ní jẹ́ kẹ́ ẹ bọ́ sọ́wọ́ láéláé gbogbo orí àwọn ọmọ Yorùbá kò ní jẹ́ kí wọ́n búburú kan ṣubú lù yín láéláé ẹ ṣé o in fact èmi really commend olóyè Sunday Igboho because kò ń ṣe iṣẹ́ kékeré number one tàbá sọ pé ká kọ́kọ́ fojú wò gbogbo àwọn ọmọ olóyè Sunday Igboho kò sí lè tó wà Nàìjíríà nù wọn ìyàwó olóyè Sunday Igboho kò sí Nàìjíríà kí wàá ní reason why tó olóyè Sunday Igboho fi gbé ìran Yorùbá rù tó fi gbé lórí pé láéláé tó bá fi lè máa ṣe kinní kan àyàfi kó yà sí mi èmi fẹ́ fi ẹ̀mí ara mi ẹ̀yìn tèmi ẹ̀ rí pé iṣẹ́ akọni ni iṣẹ́ tó olóyè Sunday Igboho sí bẹ̀ yẹn káyọ̀ tẹ̀gàn kúrò àtún fi tẹ̀gàn sí ẹjẹ́ àtún fi tẹ̀gàn sí torí during that process náà sọ pé wọ́n rí fídíò àwọn ọmọ yìí wọ́n sọ pé inú gbóǹbẹ̀ yẹn náà ti rí fídíò àwọn ọmọ yìí ẹ̀yin náà mọ̀ wo àwọn ọmọ yẹn inú gbó tẹ̀ ń wò yẹn wọ́n ní ìlú wà nínú gbó yẹn o jìnnàjìnnà n tó mú kíkí ìjọba Ọ̀yọ́ ká má approve ọ̀pọ̀lọpọ̀ wọn torí wọn fẹ́ jẹ́ ká mọ tó ń ṣẹlẹ̀ nínú gbó yẹn ẹ ti understand wọ́n ti ń fi ọ̀pọ̀lọpọ̀ kíní yẹn sí òṣèlú ẹ̀yin náà wo àwọn ọmọ ẹ̀yin náà wo bá ṣe sọ àwọn ọmọ ìdíríndín. insha Allah ta'ala dare gera su ko inira koi wai don hakito innaji din shaida yidi kan Allah dare kashalla ton jo ajo ini wadake fi ko yoga wai do shaida asura ke soji en ma daga Allah dara gi ikko famaru wa apullo Allah rokkima sembe rokkima makami karada sakira ma da hul dara gi on ikko ko inna lillahi ẹ̀yin náà wo àwọn ọmọ tá lágbára tán ní ẹni àwọn vulnerables wọn lè ṣe nǹkan kan fúnra lára wọn lè dá nǹkan kan rò wọn lè dá nǹkan kan ṣe ẹ̀yin náà gbogbo ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn dìríndín tó bá jẹ́ pé tòótọ́ ni ẹ̀yin tèmi kẹ́nìkan wá máa gbógun ti olóyè Sunday Igboho pẹ̀lú adúrú iṣẹ́ takuntakun tí màá yẹn ń ṣe yìí most especially àwọn ẹgbẹ́ kan tán kóra àwọn jọpọ̀ tán wá jẹ́ pé àwọn ò lè support èèyàn tí wọ́n ṣùgbọ́n àwọn lè máa dìtẹ̀ mọ ẹni tó ń ṣe tiẹ̀ jẹ́jẹ́ rẹ̀ tí ò dẹ̀ ta sí wọn tí kò bá wọn jà kò sí anything torí ẹ̀ náà sì fẹ́ sọ bàbá wọn lóde yẹn yẹpẹrẹ ń sìn
torí tẹ bá rí bó ṣe ń lọ wọ́n pè ní c wọ́n pè ní mrs wọ́n pè ní kinní kan nígbà tó jẹ́ pé ẹ̀ ní ṣe àwọn tí ó dẹ̀ ṣe ẹ̀ ní jẹ́ kó ṣe. kẹjọ kọ́kọ́ wò lágbọn bí báyìí Ìbà Gani Adams sọ pé tí state government ò bá approve àwọn ò sí nǹkan kan tà wọn. so jẹ̀yà rí olóògbọ́n ta ni tíṣà ẹ àwọn ìyá tá a ti jẹ síwájú òun ló ń ká ìjọba báyìí ìwọ tó bá tún sọ pé kílà rẹ ń ṣe màá nára wọn tọrọ kan wá tì wá rí ìmí tó bá ti ń sọ jù àájá a máa fi inú ṣépè fún tó rọrùn pé tó bá ṣe wàhálà ní láì gbàṣẹ lọ́wọ́ governors tí Yorùbá máa tì wọn máa kó má mo gàdí ní lọ́wọ́ òun wọn wá Yorùbá bá láìpọn yẹn ń tìyàn ní detention kó wọn máa kí ẹ wá ní pẹ̀lẹ́ Yorùbá wọn mọ̀ pé kí ni yóò ṣe é ṣe o wọn á fẹ́ tì ẹ́ sí i wàá rò fáwọn tó tiẹ̀ sí ni wọ́n dìbẹ́ ẹni pọ̀pọ̀ bẹ́ẹ̀ tó há ni. ẹ rí i pé wọ́n sọ̀rọ̀ jáde gbogbo wa ládẹ gbọ́n gbà kan sọ̀rọ̀ yẹn wọ́n ní pé ẹni tẹ́ kò bá lẹ̀ ń wá ẹni tẹ́ kò bá tẹ́ sọ di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ sọ́dà àgùntàn jẹmọ̀jẹmọ̀ àwọn àkópẹ́ńpẹ́ sí lọ́wọ́ àwọn lẹ̀ ń wá bí ara àṣẹ mọ̀ pé state government ò lè approve ní láéláé ìyẹn mi pé wọ́n bá ti lè ń kó àwọn ọmọ báyìí tán kó wọn wọnú igbó yẹn kò sí fèètì wa lórí pé a ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ẹ gbàgbé yòókù náà ẹ ti understand nínú scenario yẹn ni àwọn tó bẹ̀rẹ̀ sí ní àtàkì olóyè Sunday Igboho lórí gbogbo ipá takuntakun táwọn ń sà pé àní ìyà ò gbọdọ̀ jẹ́ ọmọ Yorùbá ẹ̀yin dẹ̀ dúró pé tí state government ò bá approve yín ẹ̀yin ò lè lọ ń ṣe tí olóyè Sunday Igboho wọlé síbẹ̀ yẹn ní jámọ̀ pé wọ́n ń wa gùsàmbẹ̀ ń wa gold whereas ṣé state government fẹ́ sọ pé àwọn ò wà wí ẹ̀ nípa gbogbo nǹkan tó ń lọ nínú igbó yẹn káti ẹ̀ sọ pé federal ló ní igbó yẹn ló sọ pé anybody ò gbọdọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá wà wí ẹ̀ kí ló dé táwọn èèyàn yìí ń béèrè fún approval látọjọ́ yìí tẹ́ ẹ̀ dẹ̀ fún wọn ṣùgbọ́n olóyè Sunday Igboho wọnú igbó yẹn wọ́n wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tó wà nínú igbó yẹn yíká odidi ìlú náà sọ pé ó wà nínú igbó yẹn ẹ̀yin tèmi ẹ já gbọ́ fídíò yìí mú padà bọ̀. àwọn nǹkan tá a gbọ́ tá a gbé yẹ̀wò lọ́wọ́lọ́wọ́ òun ni mo fẹ́ tún narrate fẹ́yìn èèyàn tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ tún gbọ́ kẹ́ ẹ lè mọ nǹkan tẹ́ máa bá wa dá sí. nínú àkọlé tá a fi síta a fi Sunday Igboho Ògbómọ̀ṣọ́ Ṣèyí Mákindé Gani Adams ètò fàtà ṣe fi àwọn àkọlé yẹn síta òun náà ni wípé report tá a gbọ́ tó tẹ̀ wá lọ́wọ́ níbi tí nǹkan dé dúró lórí ọ̀rọ̀ àwọn ọmọ àtàwọn olùkọ́ tí wọ́n wà ní àkàtà àwọn ajínigbé ní Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni wípé 3 days ago ẹ̀yin tẹ́ bá wà lórí ètò wa a kí gómìnà Ṣèyí Mákindé fún kinní kan tó jẹ́ pé ibi táwa lérò pé òfin kónílé ó gbélé tí wọ́n ṣe ibi táwa believe pé ó lọ nìyẹn ìdí nìyẹn tá a fi kí wọn bẹ́ẹ̀ níjẹta ṣùgbọ́n lẹ́nìí report mi tá a gbà ó fi yé wa pé ibi tá a fojú sí lọ́jọ́ yẹn ọ̀nà ògbàbẹ̀ ibo la fojú sí nígbà yẹn lọ́hùn òun ni pé olóyè Sunday Igboho ti wà ní gbogbo Ògbómọ̀ṣọ́ Ṣakí Ìgbòho gbogbo òkè òun yẹn generally olóyè Sunday Igboho ti ń wọ inú igbó káàkiri ní gbogbo zone yìí jọ́kejì àbí jọ́kẹta sígbà yẹn la gbọ́ pé gọ́fìnà declare curfew pé kónílé ó gbélé ibi tá a fojú sí nígbà yẹn tá a ṣe kí gómìnà òun ni pé bóyá nǹkan tí gómìnà rò ní pé tolóyè Sunday Igboho bá wọ inú igbó tán o wọ́n lè pàdé àwọn Fúlàní kó di pé fire for fire ìbọn yìnyín kó fẹ́ bẹ̀rẹ̀ láàrin wọn níta rò pé bóyá tí gómìnà rò nìyẹn pé ibi tán bá dẹ̀ ti yín ìbọn pẹ̀lú àwọn Fúlàní kí ìbọn má lọ bá àwọn aráàlú tó bá ń bá tiwọn lọ a rò pé bóyá ìdí tí gómìnà fi ṣòfin yẹn nìyẹn ṣùgbọ́n later report mi ta gbá mú láfiníkẹ́yìn yẹn kẹ́ bá wa share program yìí dáadáa later report mi tó tẹ̀ wá lọ́wọ́ òun ni wípé òfin kónílé ó gbélé tí gómìnà ṣe yẹn gangan wọ́n nítorí olóyè Sunday Igboho gangan láti lè restrict àwọn gangan láti má ní movement wọ́n nídìí tí wọ́n fi ṣòfin yẹn gan nìyẹn torí pé ní gbogbo ibi tá à ń sọ yìí kò ń ṣe pé ogun kan lọ àbí wọ́n ń jà àbáwọn kan bára ìlú méjì kan bára wọn jà the only event tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀ ní olóyè Sunday Igboho ti wọ àwọn inú igbó yẹn wọ́n ní gómìnà dẹ̀ ṣàdédé ṣòfin pé kò nílé ó gbélé onílé anybody ṣẹ̀dẹ̀ mọ̀ pé irú òfin yẹn ó mú olóyè Sunday Igboho náà wọ́n láti wà force ó jẹ́ nǹkan tó bà àwọn èèyàn lọ́kàn jẹ́ pé gómìnà tí gbogbo èèyàn ti kíta rò pé láti lè support tí Sunday Igboho lọ ṣe nínú igbó yẹn pé ó ti fẹ́ kojú àwọn Fúlàní tá a ti rò pé ìtorí tiẹ̀ òun lè fi declare kó nílé ó gbélé àṣetorí kó gangan má lè ní movement láti lè rí iṣẹ́ tó fẹ́ lọ ṣe yẹn ṣe àṣetorí ẹ̀ ní according to the report bí wọ́n ṣe sọ nìyẹn wọ́n wá nígbà tó ti ṣòfin kó nílé ó gbélé ìjọba dẹ̀ rí ṣe mọ̀ pé amúnimóògùn ni ìyẹn jẹ́ yọkan òfin kó nílé ó gbélé tíjọba declare nítorí tó lóye Sunday Igboho yẹn ẹ jẹ́ kí a jọ fojú wò ló fi jẹ́ pé nígbà tí Mr Wisdom report kìíní yẹn ó ní ọ̀rọ̀ ètò ààbò àwọn èèyàn ti ìpínlẹ̀ Ọ̀yọ́ táwọn wà wọ́n ti sọ di òṣèlú tó wá fi ń ṣe òun ni òye èèyàn ẹ̀ẹ́kejì bẹ́ẹ̀ ni pé Mr Wisdom report pé ó nínú igbó tá à ń sọ yìí ó ní ìlú kan bẹ́ẹ̀ tó jẹ́ pé tẹ́ bá wọ inú igbó yẹn àwọn fi odidi 30 minutes òun ni wọ́n fi drive ìgbà tí wọ́n débẹ̀ after 30 minutes tó ti ń drive ni wọ́n fẹsẹ̀ rìn o wọ́n bá odidi ìlú kan tó jẹ́ normal àdúgbò
irú eléyìí táwa gangan náà ń gbé àwọn náà ń ṣe káràkátà ẹ káàárọ̀ bẹ́ẹ̀ yẹn sálàáfíà lẹ́jí o mo fẹ́ ra búrẹ́dì mo fẹ́ ra mílò káràkátà ń lọ nínú àdúgbò nínú agíjú igbó yẹn ni o ó túmọ̀ sí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá rò pé àwọn ajínigbé gan jíyàn gbé tá a mọ̀ rò pé inú igbó náà gbé wọn sí àṣé àwọn ilé ń bẹ lọ́hùn mo rò pé bàtà bá fẹ́ ṣe fídíò náà máa ń kó wọn lọ sínú igbó ṣé ìpá wa máa ń rò pé àwọn ajínigbé gan sẹ́fùn ni máa jẹ àwọn náà báyìí tá a máa ń rò pé òjò máa pa àwọn náà àṣé wọ́n ní community tiwọn nínú igbó yẹn nínú report tá a tún gbọ́ wọ́n ní wọ́n ń wa góòlù nínú igbó yẹn o wọ́n láwọn China dẹ̀ ń bá wọn dòwò pọ̀ nínú igbó tá à ń sọ yìí wọ́n ń wa góòlù yẹn dẹ̀ kó lè jẹ́ àwọn Fúlàní yẹn ló ń ṣe yẹn àwọn alágbára kan ló máa wà ní ìcháàjì góòlù yẹn gbogbo kùsà tí wọ́n wà nínú igbó yẹn sọ́ọ̀mọ yẹn kí náà mọ̀ tán fi yẹn ṣe àwọn alágbára ló máa wà ń bẹ̀ ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe máa ń sọ ó máa fi ń takò gómìnà Ṣèyí Mákindé bọ̀ gómìnà Ṣèyí Mákindé máa ń jẹ́ kí àwọn ọ̀rọ̀ Fáyọ̀ṣe yẹn fẹ́ máa ṣe mọ́ wọn lára ó sọ̀rọ̀ pé gómìnà Ṣèyí Mákindé wọ́n mọ̀ nípa ìjínigbé àwọn ọmọ tí wọ́n jí kó yẹn èmi gan rò lọ́kàn ara mi pé kí ni gómìnà Ṣèyí Mákindé fẹ́ gain nínú kó mọ̀ nípa ìjínigbé yẹn. àti wà á kápá ńlẹ̀. ṣùgbọ́n tí olóyè Sunday Igboho bá fẹ́ lọ fèsì àwọn tó kó wọn tí gómìnà dẹ̀ ṣòfin kó nílé ó gbélé kí Sunday Igboho gan má lè bá a rìn èmi rò pé wọ́n ti exclude Sunday Igboho kúrò ńbẹ̀ pé yàtọ̀ fún Sunday Igboho nìkan tó wà ní igbó àfẹ́kẹ́nikẹ́ni jáde o torí battlefield ló ń lọ pẹ̀lú àwọn Fúlàní wọ́n dẹ̀ ní máa ṣínà ìbọn bolẹ̀ kẹ́nikẹ́ni àṣekò ṣe torí yẹn àṣe kí Sunday Igboho gan má lè ní movement òun náà fi ṣòfin kó nílé ó gbélé lára nǹkan tá a tún gbé yẹ̀wò kẹ́lẹ́ mọ́ nǹkan tẹ́ fẹ́ dá sí ni pé àwọn ọmọlẹ́yìn olóyè Sunday Igboho tí ìbọn bá fáwọn tó máa sọ pé Sunday Igboho ń ṣe fíìmù Sunday Igboho ń ṣe fíìmù ni wọ́n ṣó fídíò wọn wọ́n ṣó fọ́tò gbogbo àwọn tí ìbọn bá ọ̀pọ̀lọpọ̀ fídíò ni ó yẹ kán máa ṣe tó jẹ́ pé wọ́n wà force láti ṣe káwọn èèyàn ṣáà lè rí i pé tí o bá fẹ́ jẹ gúgúrú tó ẹ bá ń fún wọn ní tẹ bá yẹn gúgúrú fún afọ́jú ẹ gbọ́dọ̀ máa súfèé káfọ́jú yẹn lè mọ̀ pé ẹ gúgúrú sẹ́nu tó àwọn nǹkan tá à ń sọ nìyẹn èyí tó wá kẹ́yìn bẹ́ẹ̀ òun lọ̀rọ̀ àwọn ẹgbẹ́ OPC ẹ ṣeun òun lọ̀rọ̀ àwọn ẹgbẹ́ OPC ẹgbẹ́ OPC ti wà tipẹ́ tó dẹ̀ pé ààrẹ Gani Adams wọ́n ti ṣe gudugudu méje bọ̀ but ìyàlẹ́nu ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn OPC ọ̀pọ̀lọpọ̀ wọn ń jáde tí wọ́n sọ pé ìtàn fẹ́ wá mọ̀ ṣe lórí íńtánẹ́ẹ̀tì níta wọn ní kò kọjá pé à ń fẹ́ wá mọ̀ bú Sunday Igboho wọ́n ní gbogbo ìgbésẹ̀ Sunday Igboho à ń fẹ́ wá mọ̀ tú àṣírí ẹ̀ ṣàṣírí ló kùtà nídìílẹ̀ Yorùbá ni àbí kí ẹgbẹ́ OPC kó darapọ̀ mọ́ Àmọ̀tẹ́kùn kí Àmọ̀tẹ́kùn darapọ̀ mọ́ ìjà ẹkùn àtijọ́ ẹkùn àtàwọn méjì tá a sọ kí Àgbẹ̀kọ̀yà náà jọ ìwọ̀n kan lé ní 1 million kan yàwó gbogbo tá à ń sọ tá à ń gbé yẹ̀wò òun ni mo kà á lè fún yín yẹn. ẹ ṣeun Alhaji ayé gbẹgbẹ mo fowó àtọmọ mo dàpọ̀ mo withdraw ìpadà kúrò lọ́dọ̀ yín. mo mí tó mọ bọ́rọ̀ mi Alhaji. ẹ máa bọ́ bọ́kàn ní kí n yan fáwọn èèyàn ní kálí mọ̀ bí tá a bá nǹkan dé. Alhaji ibi tí ọ̀rọ̀ dé dúró lórí tí ọ̀rọ̀ dé báyìí ọjọ́ ọ̀la àwa ọ̀dọ́ ó ṣe mí láàánú Alhaji ọjọ́ ọ̀la àwa ọ̀dọ́. ẹlẹ́gbàgbà ẹ káàbọ̀ sórí ètò. torí pé nígbà tí mo sọ nígbà yẹn pé ìwọ́de ọlọ́jọ́ méjì ọlọ́jọ́ mẹ́ta tí wọ́n ṣe tí àwọn èèyàn ti dákẹ́ ẹ máa jẹ́ kí àwọn aláṣẹ ìlú rí wípé ara ti dẹ̀ wá ni. nígbà tí ọ̀rọ̀ kan fi ṣẹlẹ̀ tí mò ń bá bọ̀lẹ̀ kàlájì gbogbo tó wá sí mi lọ́kàn ni wípé ìjà ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ àti àwọn ìlú agbègbè tó wà l'Ògbómọ̀ṣọ́. ìyẹn lẹ́yìn fọkàn sí pé bóyá fakọ́fì lẹ́yìn fọkàn sí bóyá ìjà òṣèlú. ok ẹrù kò bóyá ó lọ tí wọ́n para wọn bí irú tí ló bú Ọ̀ṣun lọ́jọ́ sí ẹ wọ́n lù Ọ̀ṣun sìn àwọn eré àkàwàtọ̀ ẹ̀kan declare kọfí yẹn torí bí wọ́n para wọn kankan là ń gbọ́ lọ́sùn. ojoojúmọ́ àná náà di same thing. ṣe rí báyìí. lánàá wọ́n ṣe para wọn ní Òṣogbo. sọ Alhaji bá ti ọ̀rọ̀ kọfí ṣẹlẹ̀ ìjẹ́ ṣèlú tí wọ́n ti jíyàn gbé ṣé ó tún lè máa jà ń bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ nígbà táwọn adarúkọ àwọn agbègbè tí kọfí yẹn wà ó dẹ̀ jẹ́ gbogbo ibi tí olóyè Sunday Igboho rìn sí tiwọn. ìyẹn alákọ̀ọ́kọ́ Alhaji àwọn tó ń tajà káràkátà ó máa affect wọn torí kì í ṣe pé kọfí tó máa bẹ̀rẹ̀ láago méje alẹ́ o kọfí àti ìrọ̀lẹ́ ni o. bẹ́ẹ̀ni wọ́n ní láti bí aago mẹ́rin ìrọ̀lẹ́ di àárọ̀ ọjọ́ kejì. àwọn tó máa ń tajà káràkátà ńkọ́ ṣaago mẹ́ta lè fẹ́ jẹ́ ká máa lọ lé ni. káti ẹ̀ wá fi tiwọn sílẹ̀ tí Igboho bá fẹ́ lóun fẹ́ operate àsìkò ló fẹ́ fi operate. ẹ̀ta Alhaji ẹ̀jẹ̀ ti máa bọ́rọ̀ mi bọ̀ ọ̀rọ̀ Sunday Igboho là ń sọ tó tọ́ ṣùgbọ́n àwọn oníkáràkátà ńkọ́. tọ́jà pé tí wọ́n bá jáde lójú wọn kò sí tó fẹ́ jẹ. àwọn tá ń lọ bí iṣẹ́ òjò tó ń lọ bí iṣẹ́ ìjọba ńkọ́. kí wàá ló lè le tó bẹ́ẹ̀ kí gómìnà wa declare curfew nítorí olóyè Sunday Igboho tẹ́ bá tiẹ̀ ní ìṣù pẹ̀lú olóyè Sunday Igboho ṣérù sílùú ẹ̀ka máa fi agbára hàn yín ni. kò yẹ kó jẹ́rú àsìkò yìí tọ́rọ̀ náà mọ yẹn ṣì wà ń bẹ̀. ṣérù sílùú ẹ̀ka máa lu agbára ǹjẹ́ bí ìròyìn ṣe jáde káàkiri tẹ́yìn náà tún sọ báyìí pé torí ìgbà tó ti declare curfew state la fẹ́ jẹ́ káwọn bí àwọn ọmọ yẹn wà. ẹ wá rí i pé ọ̀rọ̀ ìfọkànbalẹ̀ kan bẹ tó jẹ́ pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ìlú mú mi rántí
ẹ rí pé lára ìgbìyànjú olóyè Sunday Igboho ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé yóò fún àwọn òbí àwọn ọmọ ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ pé méjì ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ wọn àrọ́ mọ́ wọn ìbànújẹ́ ẹyọ kan èmi gan bí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn ṣe ń dùn mí tẹ́lẹ̀ ó ti dínkù látàrí ìmọ́lẹ̀ kan tó lóyè Sunday Igboho tàn sí gbogbo àgbáyé kí ni ìmọ́lẹ̀ yẹn òun ni community tí wọ́n rìn lọ yẹn báwa ṣe máa ń ronú pé inú òjò inú òrùn inú bítẹ́jọ́ wà kankan ni wọ́n kó wọn sí àwa ò mọ̀ pé wọ́n ní community tí wọ́n ti gbogbo wọn kọ́lé sí lọ. tó lè Sunday Igboho bá lọ. tí wọ́n bá lọ àní rí ipe possibility kan ọmọ ìmọ̀ sínú gbó wa ó dàbí pé inú ilé kan ni wọ́n ń kó wọn sí. nínú ẹgbẹ́ igbó làwa ń rí àwa ò mọ̀ pé wọ́n ti ní odidi state in fact abájọ tó fi máa ń sọ pé kán fáwọn ní state tàwọn náà. àṣé wọ́n ti níbi tán ń gbé àwọn kan fẹ́ kíjọba fún àwọn ní ṣé ìpọ́jọ́ tán ń béèrè pé kíjọba fún àwọn ní ilẹ̀ ibi táwọn wà wọ́n kàn fẹ́ kíjọba kán make official pé àdúgbò yìí o bóyá Fúlàní state ni wọ́n máa pè àwọn ò mọ̀ pé wọ́n ti nírú nǹkan yẹn nínú ìwé yẹn. Alhaji ẹ máa bọ̀rọ̀ yín mọ́. nínú ọ̀rọ̀ mi ní ọjọ́ Friday mo fi bàbá ìyá tó bí mi ṣàpèjúwe. nípa ìtàn tí ẹ sọ fún yín. wípé bàtà tí mo kéré wọ́n máa ń sọ wípé àwa Yorùbá pé àfihàn sólò lòdì sùn. Alhaji ẹ̀wù bàtà mi tí mo kéré gbà yẹn ẹ wo àwọn Fúlàní tí bàbá yẹn ń sọ gbà yẹn o ẹ wo bí wọ́n ti dominate bí ọ̀rọ̀ tẹ sọ nísìn ẹ wo bí wọ́n ti kọ́lé sí ẹ wo àwọn ọmọ tó ti dàgbà nígbà yẹn. Alhaji Tajudeen Adio bàbá àdìyẹ wẹ káàbọ̀. àwọn Fúlàní wọn tètè máa ń bímọ ẹ wo àwọn tó ti bí tó ti dàgbà táwọn náà ti ń bímọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí bàbá àyà yín sọ yẹn làwọn ò tún ní símọ́ tó jẹ́ pé àwọn ọmọ wọn ló tó wà bẹ̀rẹ̀ sí báyìí. àṣé wọn ti wà ń bẹ̀ látàyè jọ̀hún làwọn ti ń gbénu igbó yẹn. Alhaji tábà wíyá tábà wọrùn là ń lọ ohun tí gómìnà Ṣèyí Mákindé wọ́n lè ní ìdí tí wọn ò torí ọ̀rọ̀ olóṣèlú ni wọ́n á fi sọ bọ́n tí wọ́n ṣe ó kù díẹ̀ káàtó lórí ọ̀rọ̀ kọ́fíù tí wọ́n ń bọ̀ lórí ọ̀rọ̀ yìí kọ́fíù tí ẹ̀ gbíjáde nígbà tí wọ́n kọ́ àwọn ọmọ kọ́fíù tí ẹ̀ ìwọ́n nígbà tí wọ́n ọ̀sẹ̀ kejì tẹ̀lé bọ́n wá jẹ́ sígbà tí akẹ́kọ̀ọ́ àwọn yẹn ti wá wọnú tó wọnú gbó pé ẹ jẹ́ ká lẹ́yìn ọba lè fèsì wọn àwa lè lọ wọ́n dẹ̀ ti lọ wọ́n wá sòfin kó lé gbélé pé kó gbọdọ̀ sí movement. àwọn kan lè mọ̀ gbọ́ wa láyé tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ń sọ ẹ̀yẹ tí wọn lọ́rọ́ ń lọ. ẹ bẹ́ẹ̀ bá ẹ tí èyí bá ti ń jẹ èyàn máa defend irọ́ náà ni. táwọn kò mọ̀ sọ wípé tábà tí wàá raise curfew kí ló tó padà sílé. ààrẹ tí ó sọ bí Alhaji ní Nàìjíríà táwa. wọn á ní sọ yẹ kó padà sílé. gbogbo akọ́lá ronú bákan náà Alhaji o. ìmọ̀ wá ní kó padà sí. àwọn kan sọ wípé ẹ ṣé bó ti wà nùgbò. ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ tẹ́ ẹ parọ́ ẹ gbọ́ ni pé pẹ̀lú bó ṣe ń ṣe fídíò tó ń ṣò rẹ̀ tó àwọn kan sì sọ pé fíìmù ló ń ṣe. wọ́n ló act movie. ṣé wọ́n lè ṣe fíìmù títí débi pé inú agiju gbó yẹn wọ́n ti lọ yá fíìmù. tó lè Sunday Igboho bá bẹ̀rẹ̀ tó lọ ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ ọwọ́ òfin máa mú wípé olóde sófin ìjọba wípé ìjọba sòfin kó lé obele òun wá ń ṣe bí gómìnà kọ́mọ̀dé pẹ́ẹ́ni lẹ́ni tó máa wá láǹdì sí prison. Alhaji ọwọ́ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbé ọwọ́ pé wọ́n máa ń pa ìjínigbé àwọn ọmọ tó jí l'Ògbómọ̀ṣọ́. mi ò dé wá expect gbogbo nǹkan báyìí sí gọ́vnà Ṣèyí Mákindé yẹn because ojú wọn tutù. ojú kọ́ la fi ń ṣe ọkàn ni ọwọ́ tí wọ́n gbé lórí ọ̀rọ̀ kọ́fíù yìí Alhaji wọ́n ti fi pa ọ̀pọ̀lọpọ̀ ìdílé àwọn ìdílé tí ọkàn wọn ti wà ní 60% ọkàn wọn ti balẹ̀ wípé kó lọ jẹ́ kí olóyè Sunday Igboho bá wàrà àwọn ọmọ èkó jáde o. toru báyìí àdúrà làwọn yẹn fi ránṣẹ́ àfibọ́n ṣe gbọ́ pé tó. alájẹ́ mi jẹ́ ń parọ́ tẹ́yìn ìjọba sòfin kó lé ogbélé o. ẹ sọ kan lẹ́ẹ̀kan pé ẹ tó fún yín nísìnyí ó sọ pé wọ́n ti sọ di ọ̀rọ̀ òṣèlú. kódà tẹ bá body language inú ẹ̀ ò dùn. ọ̀rọ̀ òṣèlú yìí wọ́n ti padà jáde tí wọ́n sọ wípé èdè táwọn fi ìdọ́jì kọ́fíù wípé bó lè Sunday Igboho ṣe lọ bẹ̀ ó lè lọ fẹ́ ewu fáwọn ọmọ ẹ̀ka lọ pa àwọn ọmọ ẹ̀ dànù. ìkan lára tí wọ́n máa sọ nìyẹn àwọn rí pé torí ìjọba máa sọ pé àwọn ò ránṣẹ́ wọ́n máa sọ bẹ́ẹ̀. adẹ̀rí pé rísíkì bó ṣe lọ fèsì wọn yẹn kán máa lọ pa àwọn ọmọ làwọn fi ṣe òfin tán fi dá padà. wọ́n lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n irọ́ ní Alhaji. tá a fi gbọ́ pé wọ́n wa kùsà wọ́n wa góòlù nínú ìlú. ẹ ṣe wọ́n ń jẹ́ ọmọ ọlọ́mọ gbé lónìí lọ́la ẹ lè gba àwọn jáde ẹnìkan tó finú fíndọ̀ pé àwọn máa lọ nínú ìrìn àjò wọn tí wọ́n lọ ìbọn ba àwọn ọmọ ẹ̀yìn olóyè Sunday Igboho. tán dẹ̀ tó ṣe ẹ irú yẹ kò ní ìkàwé lè ṣe fídíò àfọ́lẹ̀ jáde wọ́n tó sẹ́ẹ̀dẹ̀ jáde níbi ìtàn ẹsẹ̀ báyìí táwọn míì dẹ̀ tó wà ìtàkùn rí nìyẹn. àwọn míì tún wà lẹ́lẹ̀ bẹ́ẹ̀. ìyẹn ní pé ọmọ yẹn wà àtàlẹ́ ilé lẹ́sùn pé wọ́n kọjá lọ wọ́n náà dẹ̀ ràn ọmọ yẹn tó sáré wọlé gbogbo wọn dẹ̀ sáré park wọ́n dẹ̀ wọnú gbókàn máa wá wọn káàkiri àwọn ọmọ yẹn tó láyà instead kan sá lọ wọ́n tó dà àbọ̀bọ̀ lẹ̀. Alhaji mi ní parọ́ tán yìí. kékeré dẹ̀ lọ́wọ́ ìbẹ̀rẹ̀ nu gbó nìyẹn o. Alhaji mi ní parọ́ tán yìí sẹ́ gbogbo bí àwọn olóyè Sunday Igboho ṣe ń plan láti wọnú gbó gbogbo plan wọn àwọn ìjọba tí wọ́n lọ́wọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n mọ̀ fáwọn tó wà nínú gbó náà ní update. torí tó wà ní fún wọn ní update kí àwọn Fúlàní yẹn àwọn ọmọdé kí ló yẹ tẹ́rí àwọn mọ́tò olóyè Sunday Igboho tí wọ́n bọ̀ tí wọ́n sáwọ́ nígbò. wọ́n sáwọ́ nígbò nìkan o wọ́n lọ gbé bọ̀ lọ́wọ́ bọ̀ fáyà. kẹ́ máa wò nǹkan bọ́ ṣe sáwọ́ gbòye àṣà àtìgbà yẹn wọ́n gbé bọ̀ dání o. ó náà ni mò ń sọ.
wọ́n ti mọ ibi tán háìdì gbogbo wọ́n sáré wọ́n lọ gbé wọn ibi tán gbé sí ni tí o ṣe bọ kéékèèké o. ó bí ìgbójú títí tọwọ́ yẹn wọ́n ní operation tẹ̀fẹ́ ṣe alájí wọ́n fẹ́ wá jí àwọn èèyàn gbé ni. kí la wá fẹ́ sọ lórí ọ̀rọ̀ ìbáyà yìí. alájí ohun tá à ń sọ náà ni wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ yorùbá àti ìmọ̀ tá à ń ṣe alájí a ti ń dákẹ́ jù tara wá sí bá wa dákẹ́ alájí à ń dákẹ́ tara wá bá wa dákẹ́ tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó máa it's alright ẹ̀yin náà mọ̀ gbogbo oríṣiríṣi àwọn nǹkan tó wá bẹ̀rẹ̀ sí ní fojú hàn tẹ wá expect pé state government yóò wà fún yín ní approval àbọ̀ ti fún yín ní approval ni ibi tèmi wá ń lọ gangan lélẹ́yìí pé tẹ́ ẹ bá ti lè ṣe ẹ má wulẹ̀ condemn ẹni tó ń ṣe ẹ má support ẹni tó ń ṣe ẹ lè mọ́ wà ní ogbó yẹn o ṣùgbọ́n tẹ́yìn gangan bá ń tó support yín pé no olóyè Sunday Igboho iṣẹ́ takuntakun ló ń ṣe. ayé àtijọ́ náà mọ̀ pé àwọn ìyá kan wà jẹ́ pé wọ́n dúró sílé wọ́n mọ̀ pé orí ẹni tó wà lógun pé àti wọ́n mọ̀ fi ó ti ní táwọn náà máa ṣe nínú ilé láti máa support ẹni tó wà lójú ogun tó dẹ̀ yẹ pé ogun yẹn lélẹ̀ yóò máa ṣẹ́ fún wọn ipa tẹni tó wà nílé wà ń bẹ̀ ipa tẹni tó wà lójú ogun wà ń bẹ̀ so tẹ́yìn ò bá tiẹ̀ lé wọnú igbó yẹn tẹ́tí mọ̀ pé ókè o state government ò fún wa ní approval o àwọn ò lè wọnú igbó yẹn o ṣùgbọ́n ẹni tó wà nínú igbó ẹ jẹ́ support ẹni yẹn bọ́n ṣe máa ń ṣe láyé àtijọ́ náà ó sì wà tó yẹ pé ọ̀tọ̀ lẹ́ni tó máa lọ sójú ogun ọ̀tọ̀ làwọn tí ó máa dáná lé tó máa dá iná gidi lé pé àní ẹni tó wà lójú ogun yìí ó gbọ́dọ̀ ṣẹ́gun níṣẹ́ tí nǹkan kan bá tún fẹ́ dojúrú àwọn tó máa pe ilé bá ṣe àbí ṣe fíìmù lásán ní gbogbo tá a máa ń wò ni wọ́n sọ pé yẹn fi kọ̀tàn náà ni bọ́mọdé ò bá sì bá tàn yóò bá àròbá tá a sì sọ náà lélẹ̀ ìbá bá àtàn náà pé kí ló wá dé tó wá jẹ́ pé ẹnìkan wà lójú ogun àwa ń dìtẹ̀ rẹ̀ ńlé kí ló ṣẹlẹ̀ ń tẹ́ fẹ́ sọ bàbá yín dèèyàn yẹpẹrẹ nìyẹn ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho òun ló lè gbé ìlú yìí ló lè gbé débi tá a expect káwa máa jẹ́ lọ́sẹ̀ ara wa ṣé wọ nìkan ni olóyè Sunday Igboho ṣé wọ nìkan ni ẹ̀yin náà gbọ́rọ̀ lẹ́nu máa yìí. ṣé wọ nìkan lọ́lọ́run dáyé fún ni ṣé wọ nìkan lálágbára ni Sunday Igboho ṣàgbéjẹmọ́wọ́ yétò ọmọ Yorùbá yétò ìran Yorùbá ìbọn ìran aládé ni wá ká má dènà. sẹ́ẹ̀rì pé ìwà jẹ́lọ́sì ló ń pa ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ẹ̀fi sọ̀rọ̀ ayín di èèyàn yẹpẹrẹ nílùú lẹ́ẹ̀fi sọ̀rọ̀ ayín di ẹni tí ò jámọ́ kankan ṣé wọ nìkan ló wá fẹ́ mọ gboríyìn ni ẹ̀yin náà bọ́nu gbó tẹ́ bá gbọ́nu gbó kò sẹ́ni bọ́ everybody ni ó yìn fíìmù ló ń hàtì ẹ̀yin náà lẹ bẹ̀rẹ̀ sí sọ pé fíìmù ló hàtì àwọn kan wọ́n dìbọ́ǹkì kan wọ́n ṣe gbá wọ́n ṣàwo ọ̀rọ̀ tí ò yẹ kéèyàn mọ gbọ́ lẹ́nu àgbàlagbà nípa ìwà ìkórìíra jẹ́lọ́sì kí ló ṣẹlẹ̀ sóun nìkan ni ìmọ̀tara ẹni nìkan òun ló ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ olóyè Sunday Igboho is doing perfectly well ẹja support máa yẹn ẹja gbó sẹ́rí kéèyàn tó lè fi orí tiẹ̀ síbì kan kó tó wá máa sọ orí olórí akọ́ṣẹ́ ni o kò ń ṣe iṣẹ́ kékeré o tí understand kò ń ṣe iṣẹ́ kékeré ẹja jọ support ẹni tọ́lọ́ ń bá support ẹni tọ́lọ́ elevate ni ẹja jọ elevate tẹ́yin náà bá jáde tẹ́ sọ pé ẹ̀yin náà fẹ́ wọnú gbóyè lọ tẹ́ dira ogun tẹ́ ṣe kí lórúkọ rẹ̀ á praise yín á yìn lákọ á yìn láwo nígbàdé ti sọ pé ìjọba lẹ́yìn dúró dè àti mọ̀ pé ẹ̀yin ò ní kan ṣe láàyè ibẹ̀ yẹn ẹja kọ́kọ́ gbàgbé ẹ̀yin sẹ́gbẹ̀ẹ́ ń bí báyìí ẹ ti understand because ìwọ́n tó bá sọ pé òun dúró de ìjọba though ìjọba is very very important but a ti mọ tó ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ògbà báyìí níbi tí situation Nàìjíríà dé dúró yìí pé ìwọ́n tó bá fẹ́ ṣe nǹkan dáadáa nínú ìlú yìí o tó bá sọ pé òun dúró de ìjọba ó dàbí ẹni pé ẹni tó fẹ́ ṣe charity home ni mo fẹ́ ṣe charity home but mo á expect pé ó dìgbà tí ìjọba bá tó sanwó wọlé fún mi kí n tó bẹ̀rẹ̀ charity home ó ní kankan ṣe gbàgbé àti mọ̀ pé ó ní lọ́kàn ó wù ẹ́ lọ́kàn ṣùgbọ́n ó dìgbà tí ìjọba bá tó sanwó fún ẹ àbí òkè kò sí problem àti gbọ́ ṣùgbọ́n ẹni tó bá ń ṣe tiẹ̀ níyànà ọ̀tọ̀ tó ń ṣe tiẹ̀ lọ́tọ̀ ẹ máa support ẹni yẹn a mọ̀ pé ẹ̀yin náà ṣe o ṣùgbọ́n owó ò tí ì dé ṣùgbọ́n ẹ̀yin ẹ̀sìn kọ́kọ́ dúró síbì kan náà ẹ ti understand so ẹja wá support ẹni tí tó ń lo agbára tiẹ̀ tó ń sì ń lo owó tiẹ̀ láti fi ṣe charity tiẹ̀ ẹja jọ support yẹn ó yẹ kẹ́yìn náà support ẹ pé èmi náà bá ti wà ní rúpò tó wà èmi náà bá ti máa ṣe kínní ṣùgbọ́n owó ìjọba yẹn ò tí ì dé bẹ́ẹ̀ lọ́rọ̀ yín ṣe rí so ẹni tó bá ń dúró de approval kí lórúkọ rẹ̀ actually know what is really going on most especially tó bá tiẹ̀ ti jẹ́ pé state government àti federal government they are not in the same party ẹ ti mọ̀ pé ìjà máa dé most especially ti state government yẹn náà tí ò sì gbéjọba lẹ̀ tó dẹ̀ ti ń dream about federal power ẹ ti mọ̀ pé wàhálà máa dé so tẹ́ ẹ bá wá fẹ́ sọ pé ẹ̀ ń sìkì fún state approval and federal approval ẹ ti mọ̀ pé bí negative and positive lẹ́fẹ̀ẹ́ fi kanra wọn yẹn eléyìí tó dẹ̀ possible kó má ṣeé ṣe automatically ẹ̀yin ò ní kankan ṣe tẹ́ ẹ fẹ́ ṣe ń bi gbogbo incident yẹn
anybody ò dẹ̀ ready láti tọwọ́ yín bọ náà, anybody ò ready láti kó páńpẹ́ sí yín lọ́wọ́, ṣùgbọ́n àwọn tó ready láti sọ pé okay either state government want to or they don't want to, this is my people, I need to fight for them. Ẹ wá mọ́ dìtẹ̀ àwọn yẹn support wọn ni. Ṣé tí mo sọ ó yé yín báyẹn, ẹ mọ́ dìtẹ̀ àwọn yẹn ẹ support wọn ni. Tá a bá sọ pé gbogbo wa akáwọ́jọ àjọ wa support ẹni, ẹ máa rí pé ẹnìyẹn ó ṣàṣeyọrí, torí kò gbọdọ̀ mọ ní problem pẹ̀lú ìjọba kó tún wá mọ ní problem pẹ̀lú àwọn èèyàn tó tún jà fún. Ẹ já support máa yìí náà. Ẹ̀yin tẹ́ wá sọ pé fíìmù ló ń yà, fíìmù kíní kan ṣe ti gbọ́rọ̀ lẹ́nu olóyè Sunday Igboho. Gbogbo àwọn títí tó tàbọ̀ bà, Ọlọ́run ló fi olóyè Sunday Igboho ṣe gàrí tíra wọn. Wọ́n sáré kọ́kọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá yẹn jáde, wọ́n wá rọ́ọ̀ṣì wọn lọ sí hospital. Àwọn náà kí ẹ fún gbogbo pé ó ṣe bílíọ̀nù, ó ṣe gbá ó ṣàwò, irú ẹnìyẹn lẹ wá ń dìtẹ̀. Sí irú ẹni ló wá yẹ kẹ́ mọ́ dìtẹ̀. Ó yẹ kájọ support ẹni ni ká lè bá rí good results after gbogbo scenario yìí, ká lè bá rí good results. Àwọn ọmọ yẹn ti ń lo oṣù 2 nínú igbó láì mọ táwọn pípọ̀ yẹn jẹ, láì mọ ibi tán wà, láì mọ kí lórúkọ rẹ̀. Mo rí tán show fídíò yìí hàn mí, ẹ̀rù Ọlọ́run bá mi pé ó possible kó jẹ́ pé ara àwọn ọmọ yẹn, torí ibi tí mo ti mú fídíò yìí wọ́n sọ pé ara àwọn ọmọ tán lọ kó ní àhò rẹ̀ sí èlèbọ̀ mi ilé tí fìdí rẹ̀ múlẹ̀, ó ti yé yín. Ṣùgbọ́n ibi tí mo ti rí fídíò yìí ó possible kó jẹ́ pé ara àwọn ọmọ yẹn náà ti di rìndìnrìn dín náà ti di rádaràda. Èèyàn mélòó, ọmọ mélòó la mọ̀ tí tó ti lọ nínú àwọn ọmọ yẹn, nínú àwọn 37 children àbí 39 dẹ̀ ni, ọmọ mélòó la mọ̀ tó ti lọ nínú wọn, mélòó la mọ̀ tó kù. Teachers 6 òun ni wọ́n sọ pé ló kù nínú àwọn teachers 7 tán kó wọ́n ti pa, wọ́n ti dú Mr. Emo. Nínú àwọn 6 yẹn mélòó la mọ̀ tó kù nínú wọn. Ilé woman tó gbọ́ ọmọ yẹn àti principal nìkan là ń rí tán show wa. Wọ́n tiẹ̀ ti wá show ilé tó gbọ́ ọmọ yẹn gan ó ti pẹ́, ṣùgbọ́n principal òun náà sábà show báyìí. Ṣùgbọ́n nínú àwọn 4 tó kù àbáwọn 5 tó kù, èwo gan la mọ̀ tó kù, èwo la mọ̀ tó ti kú nínú gbogbo wọn. Ẹnìkan wá wọnú gbó yẹn lọ, one try possible best ẹ̀, ó ń lo drone, ó ń lo gbá ńlá wọ. Ẹ wá rí yẹn kẹ́ ẹ sọ pé ẹ já support máa yìí, ẹ wá ń criticize ẹnìyẹn. Kódà tí yẹn bá ń ṣe dáadáa ẹja mọ sọ pé àánú eléyìí ṣe dáadáa, kódà ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ò dáa, ìwà ìmọ̀tara ẹni nìkan ò dáa, because selfishness ni mò ń rí nínú yín. Ẹ̀yin lẹ fẹ́ mọ take glory tó lóye Sunday Igboho take yẹn, ẹ̀yin kẹ̀dẹ̀rẹ́ ẹ kúrò nínú ilé, ẹ jáde, ẹ fẹ́ jẹ́ kẹ́nìbọ̀dì ó kó pọ́npẹ́ sí yín lọ́wọ́, ẹ̀yin kẹ̀dẹ̀rẹ́ ẹ wà níyẹ̀wù tí yín. Locations lẹ́ lọ káàkiri. Ẹnìkan wá wọnú gbó, ẹ wá sọ pé ẹ tó nìkan ló fẹ́ mọ take glory. Sẹ́yìn náà jáde ṣe kìíní sáwọn èèyàn gbé glory fún yín ni. Ẹ ti understand, ìwà yín ò dáa. Ẹ fi àwọn tó wà nínú gbó yẹn dípò ọmọ tí yín, pé tó bá yẹ pé ọmọ tèmi wà lára àwọn ọmọ tó wà nínú gbó yẹn, kẹ́nìkan wá jáde kó sọ pé no matter what tó bá ṣe gbà ni a ṣe fi fún, a gbọ́dọ̀ wá àwọn people yìí jáde. Ṣé ẹ lè máa sọ ọ̀rọ̀ yẹn? Ẹ já máa fa àwọn èèyàn yìí sípò ara wa. Ẹni tó bá ń ṣe dáadáa ẹ já sọ pé ilé ń ṣe dáadáa, ẹ já support ẹni tó bá ń ṣe dáadáa ni, ẹ má jẹ́ ká máa ridicule wọn. Ẹ já support ẹni tó bá ń ṣe dáadáa ni. Káwa ìran Yorùbá ká tiẹ̀ fẹ́nu kò lẹ́ẹ̀kan, kẹ́nu owó tiẹ̀ kò lẹ́ẹ̀kan, ká tiẹ̀ gbé kúdòsì fún wa, ká tiẹ̀ ráṣeyọrí ẹyọ kan ṣe. Láti gbà tá a ti bẹ̀rẹ̀ náà tán sọ pé ọba ayọ́lẹ̀ ń dá wá, tó jẹ́ pé ilé ọ̀tọ̀ ní ilé tẹ́lẹ̀ ó sọ, ọ̀tọ̀ ní títọ̀ ó sọ. Ẹ já tiẹ̀ fẹ́nu kò lọ́jọ́ kan, ṣé dandan ni. Ẹ má tiẹ̀ sọ pé ọba ayọ́lẹ̀ ń já wá, ṣé dandan náà ni ká mọ̀ wà lè ronú ní 21st century, ní 2026. Ẹ já ronú, ẹ̀yin ọmọ Yorùbá ẹ já ronú. Ìjà tí gbogbo wa bá gbáríjọpọ̀ tá support ẹni tó lọ ń support, ẹ ti understand, kán gba àwọn ọmọ yẹn, àti ẹ̀wá lè máa sọ gbogbo differences wa. Ṣùgbọ́n báyìí táìmù tó yẹ ká fọwọ́sowọ́pọ̀ ni ìgbà tán fi rí àwọn ọmọ yẹn gbé jáde. Ẹ ti understand, tá a bá fọwọ́sowọ́pọ̀ tán bá rí àwọn ọmọ yẹn gbà jáde, we can now discuss on any other things. Ẹ já fọwọ́sowọ́pọ̀ náà. Ọlọ́run ò ní jẹ́ kí káwọn ọmọ yẹn ká kú síbẹ̀ o. Ọlọ́run ó dẹ̀ bá wa gbà wọ́n jáde láàyè. Olóyè Sunday Igboho, Ọlọ́run máa bá wa kún yín lọ́wọ́. Nítorí Ọlọ́run ló lè bá wa kún yín lọ́wọ́, Ọlọ́run ló lè bá wa dúpẹ́ fún yín. Ẹ ti understand, ẹni tó forí tiẹ̀ sílẹ̀ tó ń sọ orí olórí, ẹ mọ̀ pé àkọsẹ́ ló ń ṣe easy, especially ní ẹrú ibi tí situation Nàìjíríà dídúró yìí, especially nílẹ̀ Yorùbá tẹnu wa òkò, ẹnu wa tí wa òkò rárá, ojú òde ní tiwa. So n tẹ́yìn bá rò nípa gbogbo scenario yẹn, ẹ bá mi drop ẹ̀ sí kan. ètò kan tó tèmi létí, ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé àbí kẹ́ fìdílé kan, kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. Ọmọlé ìwé o, ẹ fara yín balẹ̀, kẹ̀lé rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Àtẹ̀yìn àgbàlagbà, ẹ jẹ́ kájọ máa gbọ́, ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. Olómi ọgbọ́n, ètò olóyè lẹ́kọ̀ọ́ mi.
ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọkàn ní ọmọ òye lẹ́kàn o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ ká jọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.